من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. الحمد لله المتفرد بالوحدانية، والصلاة والسلام الأتمان الأكملان على داعي دعاة التوحيد نبينا محمد وعلى آله وصحابه أجمعين. إن خير الحديث كتاب الله، وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba àṣọ, ọba ẹyọ kan, ọba tí ó dá gbogbo nǹkan, ọba tí ń darí gbogbo nǹkan, ọba tí ń bẹ kí gbogbo nǹkan tó máa bẹ, ọba tó jẹ́ pé pẹ̀lú bíbẹ rẹ̀ òun náà ni gbogbo nǹkan fi ń bẹ, ọba tí ó máa bẹ tí ọba sí gbogbo nǹkan mọ́, òun náà lọ́ba tá ń pè ní Allah. adúpẹ́ fún Ọlọ́run ọba náà, adúpẹ́ fún lórí àwọn oore rẹ̀ tó ṣe fún wa, èyí tá a mọ̀ àti èyí tá a mọ̀, èyí tá a rí àti èyí tá a rí. ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, aṣíwájú gbogbo àwọn èèyàn tí wọ́n ń pèpè lọ síbi la ilaha illallah. ìkẹ́ Ọlọ́run kó bá Ànábì náà àti gbogbo àwọn ará ilé Ànábì pátá, àti gbogbo àwọn sàábé, àti gbogbo àwọn ẹni rẹ̀ tó tẹ̀lé wọn. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa, èyí tó dájú ní ọ̀rọ̀ tí èèyàn máa ń wáyé fún láti gbọ́, òun náà ni ọ̀rọ̀ tí sunna Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, òun náà ni ojú ọ̀nà tá a máa ń tẹ̀lé tá a fi bá Ànábì wọlé ọlá, tá a fi bá Ànábì wọlé ọlá. àwa bẹ̀ẹ́ pẹ̀lú agbára àtàánú ọlọ́mọsàfẹ́sẹ̀ wa múlẹ̀ lórí sunna náà jù báyìí lọ. gbogbo èyí tá a ti máa ṣe nínú sunna náà ọlọ́mọsàjálẹ̀ máa ṣe, èyí tá a ti ń ṣe ọlọ́mọdé àtúnjù sílẹ̀ ọlá agbára Ọlọ́run ọba. atẹ́gùn shaitan èyí tí ń fẹ́ káàkiri àgbáyé lérí ìmọ̀ Ọlọ́run lọ́kan, láwọn atẹ́gùn burúkú ọlọ́mọdé ọ̀fẹ́ dọ́dẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa. ilé wa ọlọ́mọdé islam ọ̀tá ń bẹ̀, ọkàn wa ọlọ́mọdé islam ọkọ̀ ń bẹ̀, ilé ayé wa ọlọ́mọdé láyẹ̀láwọ̀ ọkọ̀ ń bẹ̀, kọ́lọ́mọdé aláti pọ̀ tán tó dáa. gbogbo ìtàn bá ti pè ní ẹ̀sìn tá a bá ti rákọ́lẹ̀ fún náà Al-Qur'an, òun náà ń pè ní innovation, àdásílẹ̀, bídíà, ọlọ́mọdé àbáwọn ṣe bídíà o. àwọn tó ń ṣe bídíà kọ́lọ́mọdé wọn kó ń bẹ̀, kọ́lọ́mọdé kọjá káwọn náà lè máa ṣe súnà àtàwọn kọ́lọ́mọdé ṣàṣùgbà lóríire. afi àsìkò yá fi ṣe dùwà fún olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yìí Alhaji Zakariya Yusuf rahimahullah ta'ala rahmatan wasi'a. Ọlọ́run bá ní ṣàlékún àforíjì fún wọn, Ọlọ́run bá ṣàlékún dáadáa fún wọn. nínú àwọn dáadáa tí wọ́n fi sílẹ̀ òun náà ni èyí tí a tún ṣe yìí, tí wọ́n bá dábílẹ̀ àti jòkó bí òní rọrùn. gbogbo ládàá tá gbà bí Ọlọ́run sábà mú ládàá rẹ̀ bá wọn nù sáré, kọ́lọ́run bá kọ́wọ́lá ní àtàwọn kọ́lọ́run jáde pàdé náà Janna Firdaus, ilé wọn, ọ̀nà wọn, ilé ẹ̀kọ́ wọn, ọlọ́mọdé kan ọba jẹ́ ń bẹ̀, àtàwọn fámìlì wọn, ọlọ́gbàrá Ọlọ́run ọba wa. ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, ìtí wọ́n ní ká gbéyẹ̀wò nírọ̀ lẹ́yìn yóò mọ̀ jẹ́ bí tẹ̀díkìrì, yóò mọ̀ jẹ́ bí revision ni, ká tún rárá wa létí, ká tún pàkíyèsí ara wa, torí àáfàá tó bá máa ti ń ṣe nílẹ̀ Yorùbá lọ́wọ́ báyìí kò sí ariwo tó yẹ kí ọ̀pọ̀ tó yẹ ká máa pa lérí mímbàrí 90% tó tó ọ̀rọ̀ la ilaha illallah. àtàwíìdù wọ́n ní ìgbọ́nlọ́lọ́kan wa ahmiyatuhu wa fawaiduhu, àtàwọn àǹfààní téèyàn máa ń jẹ fi dúníyà wal akhirah, nílé ayé téèyàn bá gbọ́ Ọlọ́run lọ́kan, téèyàn mọ̀ Ọlọ́run lọ́kan, àtàwọn àǹfààní téèyàn jẹ tó bá dijọ́ al-qiyamah. òun náà ni àkórí ìdánilẹ́kọ̀ọ́ wa. ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, àtàwíìdì tí wọ́n ń pè ní tàwíìdì min wahada yuwahidu tàwíìdì, kéèyàn mọ̀ Ọlọ́run lọ́yọ̀ kan, kéèyàn gbọ́ Ọlọ́run lọ́yọ̀ kan, ipò kan lọ́lọ́run, iná ń pè ní tàwíìdì ni wal iman. òun náà ni wọ́n máa dàpẹ̀ ní iman. tí wọ́n lágbájá ò ní iman, tí wọ́n lágbájá ò ní tàwíìdì, kí náà rí fàásì yẹn, kò ní iman. wọ́n máa pè ní aqidatul islam, àdìsọ́kàn mùsùlùmí, àdìsọ́kàn islam. àkọ́kọ́ tí èèyàn máa ń dìsọ́kàn kéèyàn tó di gbogbo tí ó bá dìsọ́kàn nípa ẹ̀sìn islam. tó bá dẹ̀ ti kó ń bẹ̀, gbogbo nǹkan ti kó nìyẹn, kọ́lọ́mọ́sà sọ wọn bí aburú bẹ́ẹ̀.
at-tawhid ìmọ̀ Ọlọ́run lọ́kan huwa al-i'tiqadu al-jazimu òun náà ni kéèyàn ó di àdìsọ́kàn al-jazimu èyí tó jẹ́ pé kò sí iyèméjì ń bẹ mọ́ bi anna Allaha wahidun la sharika lah ipe Allah ọba adẹ́dá ọba aṣẹ̀dá ọ̀kan náà ni Allahu sí lórúkọ rẹ̀ la sharika lahu kò wá sí ẹlòmí tó tún jẹ́ Allah lẹ́yìn òun kò sí ọba adẹ́dá mi mà lẹ́yìn Allah kéèyàn gbà bẹ́ẹ̀ òun náà ni wọ́n pè yàn nígbàgbọ́ fil khaliki kágbàgbọ́ lọ nìkan ló dá gbogbo ntari àti ntari àtàwa náà ètò wọ́n pè nígbàgbọ́ nìyẹn wa rizq kágbà pé ọlọ́run ọba Allah òun lọ́ba tí ń pèsè fún gbogbo ntọ́dá àtẹ̀jánu omi àti kòkòrò àtàwọn ẹ̀dá ọlọ́run gbogbo alọ́kùnrin lóbìnrin gbogbo ntá ń fi ń sẹ̀mínú ayé ni wọ́n pè ní risk kìí sọ owó nìkan owó làkàn wọn sábà pè ní arísìkì ọlọ́run bá fún yín lárísìkì owó láàrin fàṣẹ tí ọlọ́run bá gba àláfíà lára àyàn lèyàn mọ̀ pé àláfíà ju arísìkì lọ nígbà míì ara ò ní yá owó dé wàlẹ̀ wọn ní doctor ustaz bàfọ́n rókèyà babalágbo owó wàlẹ̀ money is not our problem nígbà tí wàhálà bá dójú ẹ̀ wọ́n wà náwó arísìkì yẹn ò ní tẹ́ lọ́wọ́ tọ́lọ́wọ́n bá ṣe tán ọ̀nà làlàáfíà ọlọ́mọ́fà àlàáfíà jẹ́ nìkọ̀ọ̀kan wáyé o ta ní ń fún wa ní gbogbo ta nídìí kéèyàn gbàgbọ́ bẹ́ẹ̀ ni wọ́n ń pè ní tàwídì wọ́n tẹ̀dìbìrì gbogbo ìdarí gbogbo tí ń lọ àti ìdarí kádàrá wa náà gbogbo ibi adé ìtọ́jú bọ́ fún wa ìta àti àṣìf ìta àrí àṣìf èyí bá ṣe wáyé bá ṣe kó láyé ìta jẹ ìta dà ìta dì kádàrá wa ọlọ́run ní darí gbogbo ẹ̀ ìtí wọ́n ń pè ní gbàgbọ́ ni sọmọgbọ́ ò ní bẹ́ẹ̀ nìkan jàmọ́sì o sì nígbàgbọ́ ẹnìkan bẹ́ẹ̀ tí ń bẹ́ẹ̀ di ọ̀rọ̀ rẹ̀ ẹ̀yìn tí wọ́n kọ́lẹ̀ fún ọ kó tó di pọ́lọ̀ ń dá òun náà ni ti ń ṣẹlẹ̀ nínú ìṣẹ̀mí rẹ̀ àkọọ́lẹ̀ yẹn ni ìṣẹ̀mí wọ́n máa yí padà yọ́mọ lọ yọ́mọ bọ̀ níbàámu pẹ̀lú tí wọ́n kọ́lẹ̀ fún wa gbogbo tó ti dà àti tó dà ó ti wà lákọọ́lẹ̀ mọ́dàrẹ́ láàmú kọ́ wá gbà bẹ́ẹ̀ yí pé gbogbo tí ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run ló ti wá iná ń pè ní gbàgbọ́ ni ẹ̀ kò sí pé wọ́n máa sọ wípé ayé ò lè pa kádàrádà ọwọ́ aago ni wọ́n lè ṣe kíní wọ́n lè fẹ̀ sẹ́yìn ò ní mọ́ni ó tún wọn ní làákàyè ẹni tó ní wọn lè yí kan padà tó sì ní wọ́n fọwọ́ aago sẹ́yìn ṣé wọn ò tí yí ọlọ́run wọ́n ṣe wá lágọ̀ wọ́n ṣe wá ní kèfèrí ọlágo mẹ́rin ló yẹ kó dáa fún ayé lọ́sọ̀ dago méje ó sì ní wọn ò yí kádà ọmọ ìyá mi tọ́wọ́ bá ti gba kádàrà gbọ́ òní má ní o pé bí mo ṣe yà yí ọlọ́run ló yà mí bẹ́ẹ̀ bí mo ṣe dà yí ọlọ́run ló dà mí bẹ́ẹ̀ gbogbo tí ń ṣẹlẹ̀ sí mi àti tí ó padà ṣẹlẹ̀ tí ń fi jáde láyé yóò mọ̀ níbàámu pẹ̀lú tọ́lọ́mfẹ́ ni eléyìí náà pé èèyàn ní ìmánì wal ihya tàbí tó dá wa wálé ayé tá a fi ń bẹ Allah ni ẹnìkan kó ní wálé ayé ẹnìkan sì lè mú kú lẹ́yìn ọlọ́run ìjọba ń pè ní ìmánì nìyẹn wọn láwọn pa ọlọ́la ó ní tọ́lọ́run bá fẹ́ tó bá ṣe déédéé àsìkò ọlọ́run pọ́lá ní ìkù tí ó bá ṣe déédéé pé ọ̀la ni ọ̀wọ́ kan sọ tiẹ̀ ni èmi ọ̀bọ̀ sábẹ́ tírélà báyìí jẹba mọ́tò sì lọ lérí ẹ̀ yọ́ dẹ̀ dìde padà ẹni bí ó sì jòkó níbi tó jòkó tó ṣọ́ọ̀bù rẹ̀ ayé tí ń kawó lọ́wọ́ mọ́tò sì kú òlérí títí yóò sì wá yà pa mẹ́ ẹ wàá bá yóò sì pa síbẹ̀ ìtàn pé ní àlèmátà ni ẹ̀ aláàlọ́ba tí mú yàn kú láyé ọba tó mú wa wáyé náà lọ́gbọ́n ní ó mú wa kú bẹ́ẹ̀ nìkan bá tó kú ẹ má pè wọ́n pa á mọ́ ẹ lásìkò rẹ̀ tó látọ̀dọ̀ Allah ìtàn wọ́n pè ní mánì nìyẹn o kèsì pé àkàmọ́ fẹnu ṣe láìláìlá o ẹ̀yin bàbá wa yín yá wa la sharika lahu tá a wá kalẹ̀ yìí kò sẹ́nìkan tó tún lè wà nípò kó ṣe lẹ́yìn ọlọ́run tí wọ́n pè ní mánì nìyẹn tawhidu ar-rububiyyah tawhidu Allahi bi af'alihi tawhidu ìgbọ́lọ́n lọ́kàn lérí iṣẹ́ rẹ̀ ká má gbà pẹ́lú mi tún lè ṣe ti ṣe kíní ti ń ṣe yẹn ní ti ń ṣe náà láti kalẹ̀ ìwọ tí ọ̀kan bá ti dàrú mọ́ lọ́wọ́ lọ lè tún tawhidi rẹ̀ ṣe kọjọ́ tó lọ torí ọ̀gbọ̀rọ̀ kú lérí ẹ̀ ètò wọn gbé ní tawhidi òun náà ni pé tawhidullah fi rububiyyatihi fi uluhiyyatihi tawhidullah fi ruku la sharika lahu fi ruku a gbọ́dọ̀ tẹ̀ fẹ́ni kankan lẹ́yìn Ọlọ́run má pọ̀ nkẹ́ ní kankan má kọ́ máa tẹ̀ tó láti jọ yìí ìranù yẹn tó kọ́ máa tẹ̀ pọ̀ nkíyàn a kì í ruku a kì í tẹ̀ fẹ́ was-sujud káfíìrì kalẹ̀ òun tún tóbi ju tàkọ́kọ́ lọ
a kì í ṣe fẹ́ nìkan kan àfi Allah wàdàbà a kì í pẹran káà mẹ́ran lọ́bì kan wọn ni wọ́n fẹ́ fi bọrí wọ́n fẹ́ fi bọ̀rìṣà wọ́n fẹ́ pa á lérí Ògún wọ́n fẹ́ pa á lérí nǹkan kan ní kíní kan ò lè bá a ṣe wọ́n fẹ́ pa á lérí ọṣẹ wọ́n fẹ́ ṣèrà padà èyí tí àwọn Yorùbá nation àwọn Yorùbá oníṣẹ̀ṣe tí wọ́n ń polówó sáyẹ́nsì yẹn pé ibẹ̀ ló yẹ ká padà sí mùsùlùmí òdodo kò kí pa ẹran fún ẹnìkan kan lẹ́yìn kọ́pọ̀ ẹran kó mọ kọ́pọ̀ ẹran ìyàwó kọ́pọ̀ ẹran jẹ kọ́pọ̀ ẹran ní Mákà kọ́pọ̀ ẹran léyà àmọ́ pé wọ́n ní kọ́ bẹ́ẹ̀rẹ̀ wọ́n bì kan má díẹ̀ wá bọ́ bá ti mú lọ tàwídìí ti bàjẹ́ wal isti'ana kéèyàn máa wà ràn lọ́wọ́ pẹ̀lú Ọlọ́run ọba tó bá ní ṣòro pé Ọlọ́run lérí ṣòro ẹ̀ pé Ọlọ́run lérí àrísìkí pé Ọlọ́run lérí kọ́nà òsì pé Ọlọ́run lérí nǹkan tó lé tó rójútu ẹ̀ ìtẹ́ ń kọ́ lẹ́kún sunkún pé Ọlọ́run nífẹ̀ẹ́ kalẹ̀ isti'ana kọ́ máa wà ìrànlọ́wọ́ pẹ̀lú Ọlọ́run pẹ̀lú àdúrà wala tasta'in bi shaitan má wà ràn lọ́wọ́ pẹ̀lú shaitan ìwọ́n ràn lọ́wọ́ pẹ̀lú shaitan òun náà ni kéèyàn lọ lè bá èṣù pípé kó ràn wọ́n lọ́wọ́ nípasẹ̀ oògùn èṣù gangan òun ní rí àmọ́ ó rí tó gbélé ọ lọ́wọ́ ní tó sì gbélé ọ lọ́wọ́ náà lóògùn àwa béèrè pé tó ń fẹ́ yìí ta ni ó ṣe é mùsùlùmí ní Allah kí lè yí tó wá gbé lọ́wọ́ ńkọ́ ó ní eléyìí náà tilẹ̀ Yorùbá nìyẹn ètò bẹ́ẹ̀ ni pé ó ti fọkàn sọ́nà méjì Ànábì dẹ̀ sọ fún Abdullah ibn Abbas ó ní wasta'anta fasta'in billah Ànábì ibn Abbas gbọ́ o tó gbà tó bá wà ràn lọ́wọ́ pẹ̀lú Ọlọ́run ọba Allah wa iyyaka nasta'in ìwọ nìkan láàmú wà ràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ ìjọ táwa ti gbọ́ àyà yíyé àti lọ́lẹ́ ológun mọ́ láti sogun mọ́ àti ṣe fún yàn torí pé ìmọ̀ ṣe sẹ́hẹ̀rù ìmọ̀ lọ́lẹ́ sógun owó máa lè sógun ọ̀nìkọ́nà ọ̀la máa lè sógun kípa ayọ́mọ̀ká ni gbogbo ẹ̀ pátápátá oyè ṣírìkì ni ẹbọ ni káwọn mọ̀ pé ọ̀hún wá owó máa sọ pé Allaha Rabbi la ushriku bihi shay'a ẹnìkan lè bá Ànábì sallallahu ó ní òun wá ìkẹ́ Ọlọ́run Ànábì ni máa sọ pé Allaha wọ́n bá sì wọ́n ní Allahu àbí kò ní Allaha Rabbi la ushriku bihi shay'a Ọlọ́run ọba Allah wọ́n lọ́ba tí ń tọ́jú mi o èmi ò lẹ́lọ́mi tí ń tọ́jú mi yàtọ̀ sí wọ́n Ọlọ́run sínà fún mi ẹni tí ọba ti sọ̀gùn mọ́kọ́ tẹnumọ́ látàárọ̀ ìlà láti sin lọ ọba ti dílé oní Allahu àbí kò ní Allaha Rabbi la ushriku bihi shay'a Ọlọ́run sọ fún ọ pé òun lòun ní owó lọ́wọ́ tí wọ́n bá ń rọbí tẹ́rù ń bà wọ́n tí wọ́n ń pè ìyá aláṣẹjẹ kan bẹ̀ wọ́n ní ẹmọ bọ̀ wá èyí wọ́n bá kan bẹ̀ yóò ṣe kíní kan fún yẹn sọ pé Allaha Rabbi la ushriku bihi shay'a èyí máa fi ń kọjú ìṣòro tí ìbànújẹ́ bá dójú ẹ̀ tán sọ pé Allaha Rabbi la ushriku bihi shay'a nítorí ń sọ yẹn ọ̀n fi rinlẹ̀ wájú Ọlọ́run pé ìwọ nìkan náà ni o èmi ò lẹ́lómi ó sì mà pé ìlẹ́lómi mo wá fi bẹ̀ ọ́ pé ọlá ń pè yín lẹ́lòmí yẹn wá gbàdúrà ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa al-istighatha gbogbo àti nǹkan bá lé Ọlọ́run làwọn kéèpè wal-isti'adha gbogbo àti ẹ̀rù bá ń bà wá bóyá àwọn alágbára ń dẹ́rù bà wá ẹni hasbunallahu wa ni'mal wakil ẹni bá ṣe hasbunallahu wa ni'mal wakil kí àwọn ọ̀tá rẹ̀ kí wọ́n pé tírílíọ̀n òun ni ó borí hasbunallahu wa ni'mal wakil ọ̀kan náà lànàbí Ibrahim ṣe nígbà tó wọ́n fẹ́ jù sínú ná wọ́n fẹ́ sun ná wọ́n fẹ́ sun ànábì Ọlọ́run níná bàbá tí ń pèpè lóbi tawhid hasbiyallahu wa ni'mal wakil ẹ̀yọ̀ kan náà lọ́sọ̀ hasbiyallah ó sì lè sọ pé hasbunallah ẹ̀mí ọ̀ma tí àwọn oníṣẹ̀ṣe wa ń bẹ̀rẹ̀ sí pariwo tí wọ́n ń sọ fáwa pé gbogbo àwa mùsùlùmí o ẹ̀sìn àwọn aráàbù lẹ̀sìn Islam o káwọ̀ padà sínú ṣẹ̀ṣẹ̀ ilẹ̀ Yorùbá o ọjà tó ti bàjẹ́ tán polówó ọjà tó ti ṣe kíni jama ọjà tó ti bàjẹ́ tẹ́ wọ́n ń polówó ẹ̀dàkùn bí ọjà ọba wa bàjẹ́ ṣé àwọn sáwọn làákàyè ni wọ́n bá yín ṣẹ̀ṣẹ̀ sí tẹ̀sí ẹni ìwọ lójú ẹni tó ní kọ́ wá gbọ́ ọ̀la òun ò ní ṣe kíni òun ò ní ìwọ ń gbọ́rọ̀ ìwọ létí ẹni tó ní kọ́ wá yọ ọ́ kúrò lọ́wọ́ ta òun ò ṣe kíni òun ò gbọ́ ìwọ ń káàkiri òun múùfù káàkiri ẹni tó ní kọ́ wá là ọ́ kọ́ wá gbà ọ́ òun ò lè kúrò ní ojú kan ṣé ẹ̀sìn àwọn làákàyè nìyẹn sẹ̀míwò làwa ń sìn bàṣírù là ń sìn ọba tí ń gbọ́ tí ń rí wa ń bẹ lókè sánmà keje
nílẹ̀ ń gbọ́ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ọlọ́wọ́n bá ní kul ìrẹ́ ànábì sọ pé inna salati ìrun tèmi tí máa kí rùkú mi àti sùjúdù mi ẹ má dé o sọ̀láàtù kí náà pé sọ̀lá rùkú àti sùjúdù náà ní kul inna salati ìrẹ́ ànábì sọ fún wọn pé ìrun tèmi tí máa kí ìmá tẹ̀ ìmá fẹ́rí kalẹ̀ wa nusuki wa dhabuhi àti gbogbo ẹran tí máa pa wa mahayaya àti gbogbo ètò sẹ̀mí mi wa mamati àti ikú mi lillahi rabbil alamin la sharika la ọlọ́wọ́n bá aláàníkan lọ́ba tí ó ní ó nìkan mo sì fún iṣẹ́ rẹ̀ pẹ̀lú ẹlòmí la sharika la wa bidhalika umirtu wa ana awwalul muslimin eléyìí láti ṣe wọ́n pa mí èmi Muhammad sallallahu alayhi wa sallam èmi ní àkọ́kọ́ mùsùlùmí umma yìí èmi ní àkọ́kọ́ mùsùlùmí umma yìí Ànábì ni wọ́n ní kí n ju gbogbo ẹlẹ̀ fún ọlọ́wọ́n ọba la sharika la ètò ayé rẹ̀ fílẹ̀ fọ́lọ́wọ́n o tọ́lọ́mbá ló ní láyé kò sí tó ní kọmọ́ ní tọ́lọ́mbá ló tọ́lọ́sẹ̀ tí ó fọ́ ní tó bá ti ṣẹlẹ̀ bọ́lọ́n sí fẹ́ èyí tí ó ṣẹlẹ̀ ọlọ́run náà fẹ́ bẹ́ẹ̀ wọ́n máa yá ya wọn máa ti àwọn pààyàn wọ́n máa ti lillah ẹnìkan ò lè pa ọ́ ẹni tó fún ọ lẹ́mìí nínú ìyá rẹ ẹni ẹ̀ náà lè gbẹ̀mí ẹ tásìkò bá sì ti tó kò sẹ́ni tí ó di lọ́wọ́ tásìkò bá ti tó kò sẹ́ni tí ó pa ọ́ ètò wọn ń pè ní mání nìyẹn ẹnu wọn bá tí mo kà á lẹ́yìn sí tí a bá ti ní nílẹ̀ Yorùbá tá a wà yìí ṣé àti fírì kò ní báńdéjì wala sharika lahu fi asma'ihi al-husna wa sifatihi al-ulya kò dẹ̀ sí ẹlòmíì tó lè jẹ́ orúkọ tọ́lọ̀ ń jẹ́ ọmọ ìyá mi ọlọ́wọ́n bá ní olùfàtà òun lọ́ba tí ṣínà ma yaftahi Allahu linnasi min rahmatin fala mumsika laha ọlọ́wọ́n bá ní ẹni tó wọ́n bá ti ṣínà fún kò sẹ́ni tí ó ti wa man yumsik ẹni tó bá dẹ̀ tí ọ̀nà ma fala mursila lahu min ba'di kò sẹ́ni kan tó lè ṣí ọ̀nà lẹ́yìn ọlọ́ ẹ̀dá aṣínà dáǹsì ọ̀sẹ̀ àtúndé dáǹsì ọmọdé àwọn skámà kan máa fowó rẹ̀ wọ́n máa fi jẹun ó ṣe wàhálà ọ̀làgùn àwọn kan wá jókòó sí yàrá wọ́n ní kọ́ wá gba ìgbín tí wọ́n rà ní 5,000 naira ọ̀yẹ́ wọ́n fi ṣàṣẹ jẹ́ wọ́n wá kó 500,000 fún wọn tá bá yọ 5,000 nínú 500,000 ìlú lókùn yẹn jẹ mọ́ 495,000 naira wọ́n scam ẹ̀ èyàn tó ní ẹ ti sẹ́ndì owó yẹ ẹ̀ṣẹ́ rí àkáǹtì láti jẹta ni yín gbé sẹ́yìn ẹ̀fẹ́ lómi mọ́ gbé ẹ̀fẹ́ lómi ọ̀daràn gbé ẹ̀fẹ́ lómi ìwọ́n náà lò ó kí wọ́n tó ní 500,000 wọ́n láyé rọ́ lásán wọ́n yẹ fi táhì lá fàlà mú sí kàlà ọlọ́run lèmi ní ṣínà o ẹni bá ṣínà fún kò sẹ́ni tí ó ti ẹni bá tẹ̀lé tilẹ̀kùn mọ́ kò sẹ́ni tí ó sì fún orúkọ ọlọ́run ọba yẹn pàtàkì ó ọgbọ̀dọ̀ gbàgbọ́ pé fàtà ní tọ́wọ́ nígbà pé kíní kan bẹ tó tún ṣínà ò ní tàwídì ọ̀sẹ́ nìkan tó lè bọ́ lọ́njọ́ kọ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọba yìí òun náà ni ọba tí ìmọ̀ ń sọ̀yàn ọ̀la ni ìmọ̀ ń sọ̀yàn gbogbo àwọn kan yìí àti ń gbọ́ àmọ́tàdánwò bá dé làṣírí ìgbàgbọ́ máa ń ṣe kíní ọlọ́mọ tún Allahu wal mumit ìgbà ọlọ́run ọba lọ́ba tí ń ṣe kíní ọba tí pààyàn orúkọ yẹ kò sẹ́nìkan tó lè bọ́ lọ́njẹ́ ó sọ wá di pé o alájà tó alájì ìwúmọ̀ tó wá ń bèrè pé ta lọ́pa ẹni tó dáa náà lọ́pa gẹ́ ikú máa ní sábà fún gbà mí bẹ́ẹ̀ bí accident àbí ẹlòmíì ọ̀la accident kò ní kú àárẹ̀ máa ń jẹ́ sábà fẹ́ lómi ẹlòmíì yọ rẹ̀ wọ́n padà yá padà dìde tí gbogbo yẹn rò pé ó ti kú sílé yóò sì padà máa rìn inú ayé ẹ̀dá kò torí tọ́lọ́wọ́n bá wa ẹ̀dí ká títì jára wa lọ́wọ́ àṣetánì kọjọ́ tó ṣe kíní kọjọ́ tó lọ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ahamiyatu tawhid tawhid mo ṣàlàyé fún yín o sọmárì rẹ̀ nìyẹn bàtà wáyé ká máa ń fẹ́ lójú ká máa ń fẹ́ ayé àtàdé sípò rẹpẹtẹ àmọ́ ẹni mo bá tí mo sọ yẹn fẹ́ ni tọ́lọ́ bá ní kó wọn bá mi ká lọ ìjọba pè ní tawhid náà ni ìròyìn ọlọ́wọ́n ọba tọ́lọ́ fi ròyìn ara rẹ̀ a gbọ́dọ̀ fi ròyìn ẹlòmíì àti bọ̀ sọ pé ìròyìn ọlọ́wọ́n ọba oye ipe àwọn àgbà kan gbọ́ mẹ́ àgbà kan gbọ́ a gbọ́dọ̀ sọ pé ìròyìn ọlọ́wọ́n ọba jọ tiwa ìjà ń pè ní tawhid nìyẹn
ọwọ́ kò àmìyà rẹ̀ importance of tawhid. At-tawhid wal ghayatu allati khalaqa Allahu al-khalqa li ajliha. Wọ́n ní gbogbo wa ká lè mọ̀ wípé sọ́mọ́rì tawhid tí mo ṣe ń sìn wọ́n ní ká lè mọ̀ dájú wípé nítorí ẹ̀ gangan lọ́lọ́run ti dálé ayé. Ọlọ́run dá sámà ó dá ilẹ̀ li tahqiqi la ilaha illallah. Ká lè wá fìdí la ilaha illallah, ká lè wá fìdí ẹ̀ múlẹ̀ bí kò sẹ́ni tó dá wa, kò sẹ́ni tí ń fún wa, kò sẹ́ni tí ń provide fún wa, kò sẹ́ni tó ní wa, kò sẹ́ni tó dá wa, kò sẹ́ni tí ó pa wa, kò sẹ́ni kankan tó ti ń darí nǹkan kan nínú ètò sẹ̀mí wa lẹ́yìn tani Allah. Kò wá sẹ́ni tó yẹ ká máa sìn àfọwọ́ nìkan tó dá wa yẹn náà. Òun ló yẹ ká máa bẹ̀, òun ló yẹ ká máa pè, òun ló yẹ ká máa pariwo, òun ló yẹ ká máa fọkàn sọ́dọ̀ ẹ̀, òun ló yẹ ká gbára lé. Ìjànpẹ̀ ní tawhid náà ni wọ́n ní torí ẹ̀ gangan lọ́lọ́run ṣe dálé ayé. Ayé tó wá ìbò ṣe wálé ayé yìí ọwọ́ haqqaqa tawhid. Ọlọ́run bá ní wa ma khalaqatul jinna wal insa illa liya'budun. Ọlọ́run bá ní ìdálìjà ní wà tẹ̀yàn sínú ayé bí ìbá jẹ́ pé kán wá ṣe kíni illa liya'buduni. Ọlọ́run ní illa liya'budu o. Ọlọ́run ní illa liya'buduni ní gangan bí tọ́rọ̀ wà ní Ọlọ́run bá ní mi ọ̀dájà náà tẹ̀yàn lásán bí ìbá jẹ́ kán máa sin èmi nìkan. Ọlọ́run dẹ̀ túlẹ̀ ń bomi ọ̀nà wa abudullaha wala tushriku bihi shay'a. Ọlọ́run bá ní ẹ máa sin Allah ẹ gbọ́dọ̀ mú nǹkan mi máa tẹ́ ẹ máa ṣe kíni tẹ́ ẹ máa sin. Ibi wọ́n ti ní káwọn ọmọ bá yín san Ṣàngó mọ́ nìyẹn ẹ̀yin ní Ṣàngó. Nígbà táwọn gba Islam làwọn ò sin Ọya mọ́. Nígbà gba Islam à sin wo ni wọ́n pè èwo ti láàmẹ́mí lákòjọ. Ẹ dákun kí ló ti wá kójọ fún ọ látijọ́ yìí? Nawọ́ sí tó ti kójọ látijọ́ yìí. Nawọ́ sí pé n tó ta gbogbo ẹ̀ pátápátá ìmọ̀ràn ṣetán lásán ni. Ìjọ mo débi òsàn àwọn ọmọ kan wo mo rí wọn fi blọọkù sísì mélòó kan wọn fi gáìdì báyìí mo ṣe yọjú wo bẹ̀ mo rí igi kan tó ṣe kéde tọ́nà ró ń bẹ̀ igi kékeré ìmọ̀ báyà wọ́n ti yí padà ń ṣe o bóyá ìmí ti tún dé. Ẹ má jẹ́ àgọ̀, ẹ má jẹ́ àṣekínní jama, ẹ má jẹ́ àgọ̀. Tó bá ti dá ọ lójú pé ìyẹn tó ń sìn yẹn kọ́ dá ọ, ó yẹ kéré ló ti pé. Tó bá ní ìyẹn tó ń sìn yẹn lọ dá ọ, níbọ̀ sọ̀rọ̀ mọ́. A ti mọ̀ pé làákà yẹn ti ṣe kíní, ó ti yẹ ni ẹ. Àmọ́ tó bá ní nǹkan yẹn, òun kọ́ dá ọ, ibẹ̀ lọ́yẹ kó ti gbọ́n tá à ń sọ yìí. Ọlọ́run bá ní ya ayyuhan nas ubudu rabbakumul ladhi khalaqakum. Bí Ọlọ́run ti ta Ọlọ́run ni ẹ máa sin ọba tó dá yín. Ṣé àwọn mùsùlùmí láwà lójú ọ̀nà àbáwà káwà lójú ọ̀nà? Àwọn sin khaliqu, àwọn sin makhluq, àwọn sin creator, àwọn sin creation. Wọ́n dáwọ̀ àti Ògún, òwò ń bọ̀gún. Wọ́n dáwọ̀ àti omi tán ní kọ́ ọmọ fi tábà, ọmọ fi tẹ́bà. Ṣé rí bí kí ní ṣe kílẹ̀ àtò ẹni tí ó bá sọnù ní gbọ́ o? Yọ́ máa sọ fún yín pé àfa gbogbo ayé àlọ́kà ti gbọ́ ìṣẹ̀ṣẹ̀ làgbà. Ọlọ́run wọlé àánú ẹ̀ Ọlọ́run níjà bá wọn sọnù o. Àwọn anábì ṣe wá sí Abubakar gbọ́, Abúlábí ò sì gbọ́. The same lecture, the same ló preach fún wọn. Ibi tẹ́ fi mọ̀ pé kó wọn náà tètè sáde Ọlọ́run. Fámílì ànábì lọ sọnù yìí. Ṣé wọn tamá ànábì? Ṣé wọ́n ní relationship pẹ̀lú ànábì tọ́lọ̀ fi ìsìláàmù ta ọlọ́rẹ tó ti wá ń ṣe wọ́nàwọ́nà tó ń pè àmọ̀gbọ́n kankan wà sílé ní àfá kan wà ń sọ kankan àwọn kìnnì kan ọ̀rọ̀ yẹn sáà ní tó rò báyìí kí ló ń tó rò ulaika yad'una ila an-nar. Ọlọ́run láwọn yẹn ń pèpè lọ́mínú náà ni àwọn tí wọ́n ń sin tí ọ̀dá wọn tí wọ́n jọ dẹ́dà ẹ̀dá ń sin ẹ̀dá. Táwọn tí ní kọ́ wá sì ṣẹ̀ṣẹ̀ ọ wá béèrè pé tó bá ti jẹ́ pé nǹkan yẹn ló bá dá yín mo ṣetán láti máa sìn. Àmọ́ tó bá ti confirm kó nǹkan dá yín kò yẹ kéèyàn ó sìn kò yẹ kéèmí náà ó ṣe kíní kéèmí náà ó sìn orí tó pé nìyẹn. Ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ká máa sin Ọlọ́run ọba lóun nìkan Ọlọ́run nítorí ẹ̀ lòun ṣe dá ọba ti wálé ayé báyìí oyé mọ̀ pé ọwọ́ àmọ́ Ọlọ́run lọ́kan ó sì wá sin Ọlọ́run lọ́kan. Wọ́n bá wọn sin nǹkan míì tí wọ́n ń ṣe kíní tí wọ́n ń sin o. Tó bá fẹ́ ṣe àbámọ̀ ẹlẹ́ẹ̀kejì nínú táàfin mọ̀ pé tàwídì pàtàkì
at-tawhid wal-ghayatu min irsali rusul ní gbogbo àwọn ànábì Ọlọ́run tọ́lọ́run rán wálé ayé àkọ́kọ́ ṣẹ́ tọ́lọ́run kan gbé fún wọn náà ní tawhid. bẹ́ẹ̀ ọba mọ́ Ọlọ́run bóun ló ṣe afẹ́ sin lọ́run. Allah bá ní wa ma arsalna min qablika min rasul illa nuhi ilayhi annahu la ilaha illa ana fa'buduni. Allah bá ní àrán òjíṣẹ́ kan síwájú wa Muhammad sallallahu nínú àwọn òjíṣẹ́ ta ti ránṣẹ́ sí àfi ká sọ fún wípé la ilaha illa ana kọ̀sọ́ Ọlọ́run bá mi ìtàn gbọ́dọ̀ sí yàtọ̀ sí mi Ọlọ́run ana fa'buduni sọ fún wọn wípé ẹ máa sìn mí ní kọ́ sọ fún wọn o. gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run pátá ànábì Nuhu lálákọ́kọ́ kí ní bá àwọn aráàlú rẹ̀ sọ ọyẹ́ ẹ̀sìn Allah nìkan ni ẹ máa sìn ẹgbẹ́ Ọlọ́run Allah nìkan gbọ́ ṣe rí tàbá ní ẹ̀sìn Allah nìkan ẹgbẹ́ Allah nìkan gbọ́ gbogbo tí mo sọ síwájú sọ́márì tàwídì tí mo fún wọn lẹ́ẹ̀kan ẹ̀dá máa padà síbẹ̀ o. ẹni bá ti mójútó òun ní sìn Allah nìkan o. sọ́márì tàwídì tí mo sọ báyá kó rí wáyé ní tébù fóònù ẹ̀ sọ́márì yẹn ni kó tó padà sí ìdáhùn ànábì Ọlọ́run kọ́kọ́ wá fi lélẹ̀ nìyẹn. ẹ má gbàdá lé nǹkan mi ẹ má sọ pàrọ̀ ẹ má sọ ndé ẹ má sọ nǹkan mára ẹ má sọ nǹkan má lé ẹ má lo bàǹtẹ́ ẹ má ṣe káyámátá ògùnfẹ́ ẹ má ya ọkọ àtaya ẹ má ya àyàn wèrè ẹ má pààyàn lẹ́kún ẹ má di nǹkan mára ẹ má sìn gbẹ́rẹ́ ẹ má tẹ̀fá ẹ má dáfá ẹ gbọ́dọ̀ wá agbára lọ́bì kankan ẹ má ṣe gbéyàwó ẹ má ṣe ògùn ẹ má ṣe múlẹ̀ ẹ dúó pẹ̀lú la ilaha illallah. ìgbádalé Ọlọ́run nìkan ẹ máa wára lọ́wọ́ lọ́dọ̀ ẹ máa pè é ẹ máa bẹ́ẹ̀ táwọn ànábì Ọlọ́run kọ́kọ́ establish ni torí òun ni òpó alákọ̀ọ́kọ́ nínú òpó Islam tó di gbogbo Islam mú tẹ́mẹ̀rẹ́ bá ti yẹ báyìí àna rẹ lóde lónìí àfa ìyàwó rẹ ní àwọn ẹgbẹ́ rẹ tẹ́ra mọ́tò owó tíra kí ní ìta bá ti fi sí ògì tẹ́ bá sì ní ògì ẹ lè lo custard ó ti ìyá ìyàwó ẹ ló ṣe kíni ló gbé wá àfáà tó wá ń béèrè lọ́wọ́ àwọn èèyàn pé ṣé kò bà ìgbàgbọ́ jẹ́ kí ni wọ́n fẹ́ bàjẹ́ kí ló fẹ́ bàjẹ́ tí ò bá gba ìgbàgbọ́ jẹ́ Ọlọ́run sọ wá ń bẹ̀ sẹ́rí tí ìṣòro lé ayé ẹjá kọ́ understand kankan sẹ́rí ìṣòro lé ayé òun ó súnmọ́ Ọlọ́run ó jìnà sọ́lọ́run ọjọ́ rẹ̀ Ọlọ́run ọjọ́ ta Ọlọ́run ó ní problem owó ní tọ́ mọ̀ rán nínú ayé ní bá sọ tèmi fún yín sí gbogbo yẹn dìde lẹ́ni pé ṣe èyí tẹ́ ń gbérin ni tí bá kí tèmi sábẹ́ tànẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ṣe ìṣòro lápẹ́ ti wà yìí lábẹ́ ìṣòro tó lọ́n fi kàn nẹ́bù Muhammad sallallahu alaihi wasallam àbáwọn anábì Ọlọ́run tó ti kọjá wọ́n máa sọ pé torí pé wọ́n ní problem you are not alone everybody has his own problem kò sẹ́ni kan ti mẹ́nu ayé tó ní ilé ayé gangan fún rẹ̀ tó bá ti wálé ayé yóò ti wá sínú kíni ó ti wá nu problem tó bá jẹ́ pé òṣìbá ní problem ní kí ló dé táwọn olówó sinmi àwọn olówó wà kí ló dé tàn sinmi ọkàn tí wọ́n balẹ̀ jọ kan lọ́wọ́ àti ìjọba ìbí ọmọ ṣáyìn check báyìí ọ̀rọ̀ ọmọ gbọ̀n ní ọmọ 25-35 years torí oríṣiríṣi àwọn àìsàn bí àwọn owó káyì kò sálàáfíà àmọ́ depression ti wà rẹpẹtẹ àwọn olówó ń pokùnso títí ẹ ní kọ́ ọmọ ìyá kọ́dẹ̀ mọ́ sọ fọ́lọ́nkọ́lọ́ bọ́ sí kíní kọ́bọ̀ kókó lágbádá tí ó tọ́ bá ti yan tán tọ́nà bá ti kókó lágbádá ọlọ́wọ́n tó ẹ̀ẹ́dùn yẹn bá yan tán ó ti kókó nù agbádá ọlọ́wọ́n tó bọ́ dà mí síbẹ̀ nígbà mi ò lè dẹ̀pà síbẹ̀ kó lè dà gúrú síbẹ̀ tí tàbí ó fi ṣe kíní lẹ́nu òfin bá wọ́n jẹ́ nìkan ti síbẹ̀ nígbà Ànábì Yusuf tó kó nínú kànga nínú problem ń bó lọ́bọ́ sí ọbọ̀ sínú fìdínà lé ọba àbí nígbà òde lé ọba oyè tó bọ́ sínú ọlá ìbó ló tó padà gbà lọ ó tó gbé ẹ̀wọ̀n lọ láti rí ẹ̀wọ̀n ó tó wá jọba ìlú ẹ bá tó ń tú lẹ́yìn náà ẹ bá sọ fún pé ẹ bá tó ń tú tàn dáadáa ẹ tún rí pé problem lẹ́yìn ọba náà tó ṣẹlẹ̀ bó ṣe rí ni ẹ akẹtẹ dúnìá wọ́n jẹ́ nìkan wọ́n sọ fún ọ pé ẹ̀yin tẹ ní problem ìwọ gan ní ìwọ gan ìwọ tó ń sọ lérí tẹlifíṣàn yìí náà problem tiẹ̀ gan ló gbé wá sí eré social media wọ́n pe nọ́mbà ó pe Glo ó pe Zain ó pe mtn báwo yẹn ọ̀daràn ẹni bá ní tàwídì ẹnìkan ò ní gbà o ẹ̀mí rẹ̀ balẹ̀
á padà wá sàlàyé àǹfààní rẹ̀ ẹ̀yin bàbá wa Ànábì ní buniya al-islam ala khams shahadati an la ilaha illallah islam tó ń ṣe yìí wọ́n máa lérí nǹkan mélòó lérí nǹkan márùn wọ́n máa lérí nǹkan márùn àkọ́kọ́ pílà tó gbé gbogbo ẹrù shahadati an la ilaha illallah ọmọ tó bá rẹ ní pé mo jẹ́rìí dénú tí ò síyè méjì mẹ́mọ́ pé kò sẹ́ni tá a sìn mọ́ tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹn lódodo lẹ́yìn ìwọ Ọlọ́run Allah nìkan èyí sì ní títí wá bá wọ Ọlọ́run ẹ̀tí wọ́n pè ní shahadatu an la ilaha illallah wọ́n níbi tó lágbára dé Ọlọ́run bá ní wa ma umiru illa liya'budullah Ọlọ́run láàpá àwọn láṣẹ kan wá sí kankan láyé mukhlisina lahu dina hunafa lẹ́yìn kan wá sí Ọlọ́run kan dẹ̀ jẹ́ hunafa làwọn tí wọ́n kì í ṣẹbọ wa yuqimu salah lẹ́yìn náà nìkan máa wá kẹ́m ẹ̀rì lẹ́yìn hunafa lọ́wọ́ kakíní ìran Ọlọ́run kulli ibadiya alladhina amanu yuqimu salah Ọlọ́run bá ní ẹbá mi sọ fáwọn tí wọ́n ti gbàgbọ́ ẹnìkan máa kírun kí lọ́kàn kó tó kan irun tàwídì ẹwòye mùsùlùmí tí ń fi rí gbálẹ̀ mọ́sálásí tí ò nírun ẹwòye mùsùlùmí tí ń lọ Mákà tí ò sì ní hajj ẹwòye mùsùlùmí tí wọ́n ní ń gbà àwẹ̀ tí ò sì láwẹ̀ nítorí pé tàwídì àti sekíní ó ti bàjẹ́ sọmọlì tàwídì tí mo sọ lẹ́ẹ̀kan má jẹ́ ó bàjẹ́ o ọ̀dọ̀ Ọlọ́run ni ó darí gbogbo ẹ lọ wọ́n darí ẹ̀sọ́dọ̀ ẹ̀dá kan nínú àwọn ẹ̀dá Ọlọ́run bóyá èèyàn ni àlìjànú ni èso ni ṣéwù ni wàlí ni nàbí ni àwọn ẹranko ni má gbé ìṣòro rẹ lọ́dọ̀ ẹnì kankan lẹ́yìn kó gbé lọ́wájú Allah. at-tawhid wa shartu qubul al-ibadat wọ́n níbi tí tawhid lágbára dé wọ́n ní tọ́wọ́ díjọ́ al-qiyamah tẹ́ bá kó ṣẹ́ dọ̀rùn gbogbo ṣẹ́ tẹ́ ṣe nú ayé wọ́n lọ́wọ́ sọ fún àwọn màláíkà pé ẹ lè wo tawhid yẹ tí tawhid yẹ bá ti dá ẹgbàṣẹ́ ìṣẹ̀lẹ̀ di gbígbà wọ́n ní ọmọ ṣe bá dáa wọ́n ní kọ́dà àfá àka Kùránì ni kọ́dà ọ̀dálẹ̀ kéwúlẹ̀ kọ́dà bó ṣe wáyé òun lọ́kọ́ mọ́sálásí ìlú wọn wọ́n ní bó ṣe wáyé aborí bora wọ́n ní bó ṣe wáyé aborí bora bójú ẹlẹ́ha ni àmọ́ kò ní tàwhídì gbogbo wàhálà tó ṣe láyé sọ̀rọ̀ tí tàwhídì bá ti dáa wọ́n ṣe wá gbàrún tó bá dáa wọ́n ṣe wá gba hajj tó ṣe nítorí Ọlọ́run wọ́n ṣe wá gba ṣẹ́rí rẹ sàárà ìtọrẹ àánú ìṣokùn ẹbí tọ́jú òbí tọ́jú ẹbí tọ́jú ara wọ́n ṣe dáadáa sáwọn ará àdúgbò níbọ̀ gbogbo iṣẹ́ ẹni tó ń ṣe mọ́sálásí tó ń ṣe níbi iṣẹ́ wọ́n ní wọn ò ní gbà kankan bẹ̀ títà ìdí bá ti bàjẹ́ ibi tá dánwò wà ní kò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ tó wù kọ́ ṣẹ̀ oyé kò ṣẹ̀ṣẹ̀ tó wù kọ́ ṣẹ̀ tí ó bá jẹ́ ẹbọ Ọlọ́run bá ní tó bá díjọ́ àlìkìyámà bá wo òun lè fẹ́rí jẹun ẹni tàwí ìdẹ̀ bá bàjẹ́ nìkan náà Ọlọ́run ní òun ní fẹ́rí jẹ Ọlọ́run ní inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha Ọlọ́run ní ṣàforíjì gbogbo ẹni tó bá kú lérí ẹbọ àmọ́ tó bá ṣẹ̀ṣẹ̀ mí òun lè fẹ́rí jẹ tó bá wò tí ó bá wà wò kọ́ yóò fi sí náà yóò padà mú jáde yóò padà mú lọ sínú àlìjánnà yìí at-tawhid ẹ̀yin bàbá wa Ọlọ́run bá ní wa man arada al-akhirah gbogbo ẹni tí ó bá fẹ́ wà àlìjánnà lọ́run tó fẹ́ pàdé iṣẹ́ rere lọ́dọ̀ Ọlọ́run ní gbígbà wa sa'a la sa'yaha tó dẹ̀ ń ṣiṣẹ́ al-akhirah yẹn tó ń ṣiṣẹ́ ọ̀run yẹn òun ó jìdé mọ́sálásí òun ó kọ́ pérún àwọn èèyàn ń gbà sílámù lọ́dọ̀ ẹ̀ àwọn èèyàn kéwú rẹpẹtẹ wa sa'a laha sa'yaha yìí ṣiṣẹ́ àlìjánnà rẹpẹtẹ wa huwa mu'min pẹ̀lú mọ́jẹ̀ mọ́kọ́ jẹ́ mu'min ibi tí àgbà kò ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n dálé kí ó lẹ́yìn Yorùbá ni wọ́n ṣe wàhálà o ẹni bá láwọn àfáà wọ́n ṣe wàhálà irọ́ nípa o wa sa'a laha sa'yaha wọ́n ṣe wàhálà o ẹ̀mọ̀ ibi tí àṣetánì ti báṣẹ́ wọn jẹ́ òun náà ni pé ó jí wọ́n fúyẹ́ tàwíìdì núlẹ̀ tàwíìdì yẹn gangan ni wọn ò rírò ó kẹyìn wọn sí tàwíìdì ó wá kọjú wọn sí lọ́gà rọ̀bíyà àti tàríkù ìtàn àti lọ́gà wọ́n máa wá sọ lárúbáwá wọ́n máa kọrin lárúbáwá lárúbáwá gan máa sọ̀rọ̀ wọ́n máa sọ pé lárúbáwá ń ṣe mistake nínú èdè lárúbáwá lẹ́yìn náà kan ètò ìwọ̀n gúnṣẹ́ kún aláǹfààní gbogbo ìmọ̀tọ́ ọmọ Ọlọ́run ní wọ́n sàálà sááyà ha Ọlọ́run ní gbogbo wọn ni wọ́n máa ṣiṣẹ́ ọ̀run wọ́n wà mímìn wọ́n wà mùmínù
ọlọ́run ọba ní àwọn tí wọ́n rẹ̀ san lọ́rùn làwọn tí wọ́n bá jẹ́ olùgbàgbọ́ òdodo papọ̀ mọ́ṣẹ́ rẹ̀ o faulaika kana sa'yuhum mashkura àwọn ni a dúpẹ́ fún iṣẹ́ tí wọ́n ṣe á fún wọn lẹ́san á fẹ̀san dúpẹ́ fún wọn àwọn tó bá jẹ́ múmínù láàrin wọn ọlọ́run pé àwọn tó ti ṣe ọ̀run nìkan ọlọ́run tó ti ṣe ọ̀run tó wá jẹ́ múmínù ọmọ nígbà kíláwà ní àfáà kó tó gbogbo náà gbàtà wà yìí tó bá ti ní ẹbọ rèé ọlọ́àfáà ẹkú òde skin ẹkú òde ní kíní afẹ́ gbé máìkì lẹ̀ wọ́n kéwú tán lọ́wọ́ sọ fọ́wà pé kíní kan ń bẹ táwọn bàbá yín fi sílẹ̀ tẹ́ bá lò yọ̀ dá fún yàn àwa rí pé oògùn ní jẹ́ ìṣẹ̀ṣe ní náà ọlọ́wọ́n bá aláàní mọ́jẹ̀mú kọjẹ́mú mìíní láfi dúpẹ́ fún o ọlọ́ni la iná aṣọ́rákítà la yá bàtọ́ dàámàlù ọlọ́ni rẹ̀ ànẹ́bì tó bá imú ẹbọ mọ́ iṣẹ́ rẹ̀ gbogbo iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ o òróró tí bá màálù jẹ́ ni bá nẹ́bí sí wàhálà tó yẹn tó wá dé kó bá sẹ́bọ̀ gbẹ̀yìn ayé ni ọlọ́run bá ní kò ní wà lè jẹ́nà ìtọ́lọ̀ sọ ni àbí ká máa sọ fíkẹ́ òdẹ lílẹ̀ ìtọ́lọ̀ sọ bá nẹ́bí ni pé táwọn bá mú ẹbọ mọ́ iṣẹ́ rẹ̀ bó so pọ̀ tó yẹn ó ní wà lè jẹ́nà ọba dé wọ́n gbére lọ́wọ́ àlọ́ ifun wọ Muhammad ẹnìkan wá kó lẹ̀kẹ̀ kìíní ṣe ọlọ́wọ́ lẹ̀kẹ̀ àwọn ní ewé mọ́gbà lọ́wọ́ ẹnìkan jò ní lẹ̀kẹ̀ Ọ̀ṣun white báyìí mọ́gbà lọ́wọ́ ọmọ ìyá kan ọlọ́run bá bàbá wọn òun bá lọ sí ibi wọ́n ti ń bọ òòṣà àdílé wọ́n á pín fáwọn ń bẹ̀ mo ní lẹ̀kẹ̀ yìí ìgbàgbọ́ ni bó ṣe mọ́ lọ́wọ́ igan kọ́lọ̀njọ́ délé pé ní nítorí pé àwọn èèyàn tó wà nínú kákọ́sí tó bá ti rí lẹ́kẹ̀ẹ́ lọ́rẹ̀ wọ́n ti mọ̀ pé àwọn ara wọn lélẹ̀ wọ́n tún wá ń fi ẹbọ ìbínú ọlọ́run wọ́n tún wá fi ń sakọ àyígbà àwọn kan kí ń ṣe mú wá mọ́sálásí táwọn mọ́mù ò lè sọ̀rọ̀ nígbà jẹ́ kí ìmọ̀mù náà ara tẹ̀ náà ṣe kíní ara tẹ̀ náà mọ́ òun gángún sẹ́rẹ́ kò lé òun náà mú èrò ọká pẹ̀lú atari òun gán fi ń ṣiṣẹ́ fáwọn èèyàn ṣé ìmọ̀mù yìí náà wà sọ pé ẹ má ṣe bọ́ mọ́ wọn ní èyí tí wọ́n ń gún lára tó ń jó lẹ́yìn ní ẹ̀kùnlé ilé rẹ̀ ń jò ní ṣé tàwídì ni ẹ báwọn èèyàn ti bàjẹ́ gan o ọlọ́mọdé ti wọ́n ta ni o ọmọ sàdúrà kọ́lọ́mọdé ti ọ̀ta kálá àwọn òfin bò mọ́ ó ní àwa ń sàdúrà àwa ń sóògùn bí ó ṣe sọ nìyẹn tí gbogbo ayé sì gbọ́ ẹ dákun ọ̀rọ̀ àdó àti kódẹ ṣé ó yẹ ká tún bá lọ́wọ́ àfáà kan nílẹ̀ Yorùbá yìí ibi abásìlámù dé ipe ẹnìkan ó gbà pé àdó lè ṣe ìwòsàn fún yàn àbí ẹnìkan ó gbà pé ìkódẹ ó lè ka burúkú ní orí yàn kèéṣe àdó àti ìkódẹ nìkan ló wà lọ́wọ́ wọn pọ̀ ìkan yẹn pọ̀ rẹpẹtẹ tó jẹ́ pé ìdájọ́ kan náà ni òun àti ìkódẹ àti kíní àti àdó àwọn kan wá ń bú ẹnìkan lálá wọn pẹ ẹnìkan láládó mo ní aláṣẹjẹ lẹ́yìn kí ni yàtọ̀ láàrin èyí àtàwọn àwọn míì ń gbé pèsè ìríta mẹ́ta wọ́n tún máa fà kan láìpẹ́ yìí ẹnìkan sẹ́ndì kí ní ẹ̀sìn lẹ́yìn lóko olówó ń lọ rí bẹ́ẹ̀ ó lè gbé ìpèsè ìṣe oríta mẹ́ta wọ́n dárúkọ agboolé wọn fá àfá kan náà sí ọ o àwọn ànábì ọlọ́wọ́n sí kíní ni wọ́n náà sí ọ Kùránì sì wà pẹ̀lú ìrátàdísì kọ́ ọ̀ mọ̀ná kí tàwídì al-anbiya kulluhum yad'una Allah thabata ala tawhid wọ́n ní gbogbo àwọn ànábì ọlọ́wọ́n bá ní wọ́n máa ń bẹ ọlọ́wọ́n wá gbé tàn ànábì Ibrahim wa àdúrà kí ni wọ́n máa ń ṣe wọ́n máa ń bẹ ọlọ́wọ́n wọ́n máa ń ṣe àkànṣe àdúrà wípé ọlọ́wọ́n wọ́n jà tẹ́lẹ̀bọ̀ tàwídì tó fún wa yìí mọ́jọ́ sí kíní mọ́jọ́ ọbọ̀ o afáà Sufyanu Thawri ebó wọn ló ń sunkún ní àràfá wọ́n wà láràfá kálukú ń tọrọ àdúrà kálukú ń tọrọ ayé kálukú ń tọrọ ntọ́fẹ́ afáà Sufyanu Thawri bẹ̀rẹ̀ sí sunkún gbogbo aṣọ rẹ̀ tutù ọ̀rẹ́ rẹ̀ wá ní látàrọ̀ láti jọ wà ń bí aṣọ rẹ̀ ti tutù àwọn Sufyanu wà fà àgbàlagbà àmì ìdùnnú bí tẹ́ṣítẹ́kì àmì ìdùnnú bí ṣé ti kọ́ yọ sẹ́lọ̀n bí kan lẹ̀sẹ̀ wọn lágbára tó báyìí ó ní ká pé ẹ̀ṣẹ̀ bá ní wọ́n wá mú ogi kékeré kan nínú ilẹ̀ ó ní bára fàyè ṣe tó ó ní bóyá àforíjì Ọlọ́run bá tó ó ní igi kékeré yìí lòun fi wé ẹ̀ṣẹ̀ tó kó wọn sẹnu ayé àforíjì Ọlọ́run bá ó gbá ààyè ju ẹ̀ṣẹ̀ lọ ó ní tóun sọ fún kọ́fún ní tóun sọ ní pa àwọn lẹ́kọ̀ọ́ yìí ó ní akhafu alla uslaba minni tawhid qabla al-mawt ní tí ń pa mi láyà ni pé bóun ni wọn ò sí ní gba tawhid lọ́kàn mi kí n tó tẹ́rí gbà sọ
bó lèmi náà ní padà sí ibi táwọn oníṣẹ̀ṣẹ̀ ń ṣe kíni tí wọ́n ń pa àwọn èèyàn lọ yìí torí pé tó bá ti ń gbọ́ tó wáyé fún tó ń wò yọmọ ìmánì yọmọ yòrò ìmánì yọmọ ṣe kíni yọmọ yòrò tó bá rọra ọ̀yẹ́ ó lè padà dára wọn náà fi ní mọ́ máa tẹ́tí sí ọ̀rọ̀kọ̀rọ̀ mọ́ máa jòkó gbọ́ ọ̀rọ̀kọ̀rọ̀ kò sí nǹkan táwọn mú lọ́rùn o tí ilé bá ti bọ́ o tí mọ́tò bá ti bọ́ o tí gbogbo nǹkan bá ti bọ́ o tàwí ilẹ̀ mú lọ o Allah subhanahu wa ta'ala tàwí ìdí ni anábì ọlọ́run ọba anábì Ibrahim alayhi salatu wa salam anábì Ibrahim wá ní wajnubni wa baniya an na'buda al-asnam wọ́n lọ́wọ́ mọ́sá gbé mi àtàwọn ọmọ méjì náà sí ìmá bọ́ èrè asnam èmi wajnubni wa baniya àtàwọn ọmọ mi an na'buda al-asnam gbé wá jìnà sí ká máa bọ́ èrè ká máa sọ̀sà mọ́jì tàwí ìdí wọ́n bàjẹ́ táàfì wá bá wọ́ lọ ànábì ọlọ́run ní pé ọlọ́run ní kíkan yìí wọ́n náà ya fi sínú àdúrà rẹ̀ wà táwọn ọmọ rẹ̀ káwọn ọmọ rẹ̀ ká má bọ̀gún lẹ́yìn ọmọdé àfọ onífá wọ́n ní bàbá wọn tàwíìdì ní wọ́n ń ṣe àwọn ọmọ ti di oníṣẹ̀ṣe wajnubni wa baniya an na'buda al-asnam ṣẹ́rí ìṣẹ̀mí tá a fẹ́ lò lẹ́yìn ìṣẹ̀mí ilé ìṣẹ̀mí gbére ni gbére yẹn tàwíìdì ló di tàmí bọ́yá nù náà ni àbínú àlìjánà lóòfin ní fi tàwíìdì ṣeré ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀rù ọlọ́run Lukumanu kí ní àkọ́kọ́ wà sí tẹ́fọ́n sí fáwọn ọmọ ẹnu lé ó ní ya bunayya la tushrik billah ẹ̀yọ́ máa mi ẹ̀bọ̀ làkọ́kọ́ inú tẹ́ jìnà sínú ayé lẹ́yìn ìgbà tó sàlàyé ẹbọ fún wọn tán lọ́wọ́ ní ya bunayya aqimis salah ẹ̀bà wa kẹrùn ojoojúmọ́ ní ká máa bí àwọn ọmọ wa ta lọ́lọ́run ta lẹni tí mo ń gbà yàn ta lẹni tá a máa ń sálọ́dọ̀ ẹ̀ tàlẹ́ tá a máa ń gbára lé tàlẹ́ tó yẹ ká máa ròkú ká máa fẹ́rí kalẹ̀ fún tàlẹ́ ká máa pẹran fún tàlẹ́ yẹ ká máa pè ẹ̀yìn tàlọ́ lẹ̀sìn wa tàwíìdì 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 fawaidu tàwíìdì fi dunya kí wọ́n láwọn fa ní tàwíìdì nílé ayé ẹni bá ní alákọ̀ọ́kọ́ ọmọ ìyá mi sọmárì tàwíìdì ẹ̀lẹ́ tó ń gbọ́ alákọ̀ọ́kọ́ náà ni wilayatullah Allahu akbar wilayatu Allah ọ̀dẹ̀rù ọlọ́run náà dọ̀rẹ̀ rẹ̀ adàkùn kí ló tó kù mọ́ ọlọ́run bá ní Allahu waliyul ladhina amanu ọlọ́run ní Allahu ní ọ̀rẹ́ àwọn tó gbàgbọ́ àwọn tàwíìdì tó bá ti wá gbàgbọ́ tó bá ti wá dọ̀rẹ́ ọlọ́run ọba kí ló tó kù mọ́ kákan walillahi al-mathalul a'la kákan sọ fún ọ pé bàbá Bọ́lá Tinubu abidawula wàrà á ipe wọn làwọn fẹ́ mú ọlọ́rẹ̀ kí ló tó kún Nàìjíríà yìí tọwọ́ rẹ̀ ò sí kíní èyí tọrọ ò lè bà kátó wá pé ọba tó màláka gbogbo ayé ọba tó dá gbogbo ayé wọn ní bàbá Tinubu làwọn bò láàrọ̀ làpá àwọn fẹ́ mú ọlọ́rẹ̀ ọmọ àwọn ò pé gbogbo wọ́ọ̀fù ti di tẹ́ni ẹ̀ àbí gbogbo plane charter plane ó ti di ṣégini èyí tó bá wọ̀ lọ́mọ gbé káàkiri téèyàn bá ti nígbàgbọ́ yọ dọ̀rẹ́ ọlọ́run tó bá ti wá dọ̀rẹ́ ọlọ́run tán ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́run fún òun náà ni pé asakina ọlọ́run wa fún ní tranquility ìfọkànbalẹ̀ ìmánilẹ̀ ní lẹ́yìn obìnrin lẹ́ẹ̀fín kò lé ọkọ ìmánilẹ̀ ní o lè ní fọkànbalẹ̀ àbí kò ní ìmánì ọmọ tẹ́gbẹ̀ ní ìmánì ọkọ tọ́lọ́run tọpọ̀ fẹ́rẹ̀ lọ sí kíní ìlọ́fẹ́ bó lẹ́sẹ̀ wà mọ́ ọmọ lè jẹ torí tọ́ bá lọ gba kádàrá yẹn ọ padà gba kodoro ọwọ́ wá jáde lé ọwọ́ lè lè ṣẹlẹ̀ kẹrin ìwọ nàbà wà tẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin yẹn ń sìn lẹ́yìn ìjọ mẹ́rin wọ́n tó máa wá dọ̀rẹ́ ìwọ tó jẹ́ pé ojoojúmọ́ ni wà tọkọ rẹ̀ yẹn ń ṣe kíní ẹ̀jọ́ rẹ̀ ra yín àbí kò ṣe máa rọkọ mọ́ information fún gbogbo àwọn obìnrin níbi abáyédè ó ní pé kò sọ́kọ ọmọ ta o ẹ̀mí information lè mi fún yín o sẹ́mọ̀ pé med doctor ọmọ ṣàlàyé àwọn aláàrẹ̀ tí wọ́n ń gbé wá hospital àbí àwọn afẹ́sàn àná ọmọ ṣàlàyé àwọn challenges tó wà nínú ayé táwọn èèyàn ń gbé wá sí mọ́ṣáláṣí kò sọ́kọ ọmọ ń ta o àwọn ọkùnrin pọ̀ àmọ́ kò sọ́kọ ó yá máa maintain ẹ̀ máa maintain yẹn o
ṣe tó wá rí àdánwò tó tún wá wà ní ayé ni pé tọ́ba tó wá lọ jáde tán wọn ò wá ní dásí ọmọ àtọmọ tó bí òwò ọlọ́mọ wa kópa ẹni máa fẹ́ jáde nílé ọkọ kọ́lọ́ lè kọ́kọ́ kọ́ńtàtì àwọn opó kan fún ní kánsẹ́lìn kó tó kẹ́rọ̀ jáde. kéèyàn tó lè dá inú ara rẹ̀ bọ́ lásìkò táwọn ọmọ ọba lé kó kún fún yàn ìpè èèyàn fúnra èèyàn fẹ́ dá jẹun fún rẹ̀ lásìkò tá a lò lọ yìí yóò padà rọrùn ẹ̀yin náà máa lè ó sí rí yóò sọ̀rọ̀ ẹ̀jẹ̀ àgbàgbọ́ nínú àdúrà ń gbà ẹlòmíràn mọ̀ ògùn àdúrà wọn gbà ó sì wà láyé ọlọ́dún ọ̀rọ̀ gbà kọ́dà tó bá kú gan àdúrà rẹ̀ gbà ló fi kú kò sí àdúrà tó ń ṣe tọ́lọ́hùn nígbà ọ̀nà tọ́lọ́hùn gbà sílẹ̀ òṣè kíni nínú ọmọ àdúrà òṣè wá nígbà àdúrà ń gbà. ìfọkànbalẹ̀ ọlọ́mọ ní walladhi anzala sakinata fi qulubil mu'minin ọlọ́mọ bá ní ọba yín ó ti sọ ìfọkànbalẹ̀ sí ọkàn àwọn onígbàgbọ́ wọ́n lẹ́nìkan ń bọ̀ wá wọ́n ní wọ́n fẹ́ pa ọkàn mọ́ ògbó ọ̀nà ìbò náà ń gbà bọ̀ wọ́n náà ni wọ́n ń sàṣẹ ó ní àṣàṣíkẹ́ tẹ́lọ̀ ń bẹ lókè sánmọ̀ òsì tí ó ṣẹlẹ̀ tí ò ní gba wájú ọlọ́run kọjá ìmọ̀ báyìí gbọ́ yóò báyìí kò sí tó bá ṣẹlẹ̀ nínú ayé tó ní gba wájú sáàdì kọjá sáàdì kan lọ́pàá àṣẹ kọ́ mọ́ lọ ọ̀tọ̀ ní alùkọ́dàrú ọ̀tọ̀ ní alùkọ́dọ̀ lọ́dọ̀ àwọn afáàmì wọn ní alùkọ́dàrú ní tán ti kọ́lẹ̀ fún alùkọ́dọ̀ ò ní kọ́ ṣẹlẹ̀ kọ̀ṣẹ́ tó lè kọ́ fún kọ̀ṣẹ́ tó lè mú wá sí musẹ́ lẹ́yìn Allah la yarudul qada'a illa Allah ẹ̀mí rọ̀ balẹ̀ tó bá ní ọjà tó fẹ́ gbà àwọn lọ́jà yẹn ti ṣe kíní wọn náà ti gbé fẹ́ lómi ó ní máa banújẹ́ òní ní depression náà ó ti wò pé nígbà tó lọ́wọ́ ọkọ ní ọ̀jẹ́ kí kọ́ bọ́ sí wọ́n ní iṣẹ́ yìí wọ́n ní wọ́n gbé fún ọmọ ó ti máa ronú pé bóyá ọ̀ràn lọ́ọ̀dà ń bẹ̀ tó bá ṣe kíní tó bá gba sẹ́yìn ìdáǹgbè ní mà nìyẹn pé kò sínú kọ́dà tó wà ní kọ́dà àmọ́ kan bá pé àwọn tún débí wọ́n tún lé ọ débí àwọn tún ní àmúbọ̀ ní lọ́dún ní ogin ní ọ̀sẹ̀ wọ depression nìyẹn ìfọkànbalẹ̀ ẹni máa ti ń wá kó lè haqaqa tawhid ẹ̀ lẹ́yìn náà rizqul halal ọlọ́run fún ní arísìkí rọrùn ṣe rí kíyàn ní bílíọ̀nù gbà míì ó lè má jẹ́ sábàbí oríire fún yàn kìí ṣe bó bá ṣe pọ̀ tó lèyìn sí gbádùn owó ìmọ̀ báyọ̀ yẹn tẹ̀lé mi kalọ̀ wọ́n máa pé ìwọ náà fẹ́ dàbí Dangote ò sùnmọ́ o ìwọ náà ò ní sùnmọ́ nìyẹn mọ́pọ̀ fẹ́ dàbí bàbá kan tó mọ̀ pìlẹ̀ owó ẹ̀ oyé ìwọ sáà sọ kọ́ lọ́wọ́ bò wọ́n láṣẹ tí owó bá pọ̀ èèyàn díẹ̀ ní máa withstand owó tó pọ̀ láti padà sọ́dọ̀ ọlọ́ ẹ bá kó olówó ńlá 100 kalẹ̀ tipátipá lẹ́fẹ̀ẹ́ èèyàn 5 tọ́jú olórí rẹ̀ tẹ́bá kó àwọn ọlọ́lá nú àwọn obìnrin tí wọ́n ní owó nú ayé tẹ́bá kó 10 kalẹ̀ tipátipá lẹ́fẹ̀ẹ́ méjì tí ń sin lọ́hùn nítorí wá ní tọ́ọ̀fì rọ́lọ́ ń sìn ó lè wọ ọ́nà tó bá ti kó nù gbádùn yẹn ní ìtumọ̀ ẹni yẹn ọlọ́run ní fakulitu istaghfiru rabbakum ọlọ́run bá ní ànábì Nuhu ọ̀ ń sọ fáwọn àjọ rẹ̀ yìí pé mo sọ fún wọn yìí pé istaghfiru rabbakum ẹ wọ́ ọlọ́run bá lálá foríjì o ẹ má ṣẹbọ mọ́ o kí ni wọ́n ń ṣe nílùú ànábì Nuhu wọ́n ń bọ àwọn ère àwọn bàbá fakulitu istaghfiru rabbakum ànábì Nuhu ni mo sọ ọlọ́run ní sọ fún wa yìí pé ànábì Nuhu sọ pé mo sọ fún wọn yìí pé ẹ túbá kò bẹ̀ẹ̀ bọ ẹni tawhid innahu kana ghaffara ọba yìí lọ́ba aláforíjì yóò foríjì yìí tẹ́ bá ti ní tawhid tẹ́ bá ti gún nǹkan mọ́ tẹ́ ṣẹbọ mọ́ tẹ́ sọ̀rọ̀ sàmọ́ tẹ́ bá ti wá foríjì yìí tán ní tí ó fún yín gbà tẹ́ ní tawhid ni pé yursilis samaa alaykum midrara yóò sọ òjò alálùbáríkà kalẹ̀ fún yín wa yumdidukum bi amwal wọ àwọn àtàkẹ́ ń bí iná gbé ní amwal máàlù lẹ́yọ̀kan amwal wa yumdidukum bi amwal tẹ́ bá túbà ṣe jẹ́ ọlọ́run bá ní sẹ́wàá sínú àwọn Allahu akbar owó tó expect láyé ẹgbó lórí ọlọ́run darí ẹwà sọ́dọ̀ ẹ̀ ọlọ́run bá ní sọ fún wọn yìí pé tẹ́ bá ti tó bá gùn bẹ́ẹ̀ bọ èmi ò fún wọn lójò yín sẹ̀ fún wọn lówó ọba ní ìnílẹ̀ fún wọn láwọn ọmọ dáadáa àwọn ọmọ òní yàyàkuyà
wa yaj'al lakum jannatin wa yaj'al lakum anhara èmi ó fi àlùbáríkà sí oko tí wọ́n ń dá ọgbà oko wọn. ṣe rí pé bí ìṣẹ̀ṣe ṣe napá nàyẹ nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ náà nìkan difficult sí ìmọ̀ bẹ́ẹ̀ ń fura. àwọn àfáà bídíà ológun ọlẹ́bọ àwọn wá ń sọ fún wa pé àwọn àfáà onítà orílẹ̀ lájẹ́ káwọn ẹlẹ́bọ jáde sí ayé wọ́n nítorí pé àwa là ń pe gbogbo èèyàn ní ẹlẹ́bọ wọ́n ní àpè gbogbo èèyàn lẹ́lẹ́bọ wọ́n náà mọ̀ àwọn tó ń ṣẹbọ là ń pè ní ẹlẹ́bọ kọ́dà lẹ́yìn ìgbà tá a ti sọ fún wọn ní àyè pé wọn lẹ́lẹ́bọ láì ti sọ fún wọn. àwọn wá ní ṣé àwárí tí àwọn ẹlẹ́bọ tí wọ́n ń fi ojú ìsìlámù rí báyìí àwa tá a jẹ́ àfa súnà àwa la gbẹ́sìn àjòjì dé àwa là ń sọ pé ẹbọ eléyìí kódà ṣé wọ́n ti wá jáde sí wá ń sìn mo ní àdó àwa lọ́gbà náà fi jáde torí àṣírí yín ó ti tú torí àwọn ń sọ pé àwọn àtẹ̀yìn nǹkan kan làwọn jọ ń ṣe kíni làwọn jọ ń ṣe ẹwọ́n wọ́n ṣe darí ọ̀rọ̀ wọ́n ṣe dọ̀rọ̀ rú nígbà tí àwọn talọ́lọ́run ti ń sọ fún wọn wípé ojú màálù 16 pé àwọn làwọn ní bó lè ṣe dọ́wọ́ ṣe wù yín ẹgbọ́n kí ṣe wọ̀ sọ mọ́ ẹ̀tọ́ àwọn oníwọ́n ní násìrù sìn àwọn àṣùnà ni wọ́n ní násìrù náà àwọn àrànsán dé fún dáwà sàlàfíà dáwà tawhid lẹ́yìn náà ó já mọ̀ pé ìparí ayé ṣe kíní ó ń súnmọ́ kí kálukú tètè di ẹrù rẹ̀ kí ọjọ́ tó ṣe kíní ọjọ́ tó lọ. ẹ̀yin bàbá wa Ànábì sallam ó ní law annakum tatawakkaluna ala Allahi haqqa tawakkuli Ànábì tẹ́ bá lọ lè gbára lé Ọlọ́run dáadáa tẹ́ gbára lé nǹkan mi la razaqakum kama yarzuqu at-tayr Ọlọ́run bá máa ń fún yín ní àrísìkí bí sì máa ń fún ẹyẹ tẹ́gìdò khimasan wa taruhu bitana tí ó jáde láàárọ̀ yóò kàn máa lọ Ọlọ́run dẹ̀ darí ẹ̀ lọ́bi tí ó ti jẹun yóò dẹ̀ jẹun yóò bá mú yóò tún mú dání fáwọn mẹ́. Ànábì ní kílódé yìí náà gbára lọ́lọ́run bí ẹyẹ ṣe gbára lọ́lọ́run kí wọ́n ní kí ló ń lò kò ní kò sí kankan lẹ́yìn àdúrà kí ló ń ṣe kò ní kò sí kankan lẹ́yìn la hawla wala quwwata illa billah kí lágbára rẹ kò ní kò sí agbára mi lẹ́yìn la hawla wala quwwata illa billah kí ló ń sọ mo sọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in máa wí iyyaka na'budu wa iyyaka nasta'in. arákùnrin kan Ọlọ́run rí ìyá kan ní haram ní Kaaba ìyá yẹn jókòó lẹ̀ òun kọjá lẹ́gbẹ̀ẹ́ òun wá padà lẹ́yìn wákàtí 2 sí 3 òun tó wá kọjá lẹ́gbẹ̀ẹ́ yà hùn ibi tí ìyá yẹn jókòó náà ló jókòó ó ní tí ń tẹnu mọ́ láti wákàtí 3 ni pé iyyaka na'budu wa iyyaka nasta'in iyyaka na'budu wa iyyaka nasta'in iyyaka na'budu wa iyyaka ìwọ nìkan làwọn sìn ọ̀dọ̀ rẹ nìkan làwọn wà náà ṣe wa. ìyá ti máa tó òun rí nínú tí ń sọ yẹn kó tó máa ṣe kíní kó tó máa sọ. àwọn afáàní tawassul ni nítorí wà lábẹ́ ni pé àtawassalu bí ibadati laka khassa wa àtawassalu bí isti'anati bika ya Allah tawassul ni èyàn fi ṣàkàsọ ni pé Ọlọ́run wọlé àìpé ìsìn nǹkan mi lẹ́yìn Ọlọ́run wọlé àìpé ìwọ́nà sí lọ́dọ̀ ẹlòmíì àfọ̀dọ̀wọ̀ Ọlọ́run mọ́sà bí àbùkátà wákàtí 3 ìyá arúgbó iyyaka na'budu wa iyyaka nasta'in ìyá sí wà lè wí àyín tó sọ̀rọ̀ níjẹ́ wí náà èyí tó wà nínú kọ́ńbọ̀tì tó wà nínú sẹ́ẹ̀fù yẹn tó wà nínú tọ́lẹ̀tì oníjẹ́ kó wí torí pé tọ́wá ti sọ lóhùn wí wọn náà mọ̀ pé ọkàn sọ láwọn ni ọyẹ kò rí bẹ́ẹ̀ àmọ́ kò sí kankan ta kò sí kan nínú lẹ́yìn la ilaha illallah èèyàn kò rí rẹ̀ ayé bàbá wa yìí yà wá ijabatu du'a nínú àwọn àǹfààní tá a jẹ láyé ọ̀la àdúrà wa ó tètè máa gbà ọlọ́ni ujibu da'wata da'i iza da'ani falyastajibu li wal yu'minu bi ọlọ́ni máa dá yín lóhùn kíákíá tẹ́ ẹ bá ti ṣe kíní ẹ bá ti dá mi lóhùn tẹ́ ẹ sì gbà mí gbọ́ tẹ́yìn bá ti gbà mí gbọ́ èyàn fi ń gbàdúrà lẹ̀ ọlọ́mọṣẹ́ gbàdúrà ẹni kọ̀ọ̀kan wa o lẹ́yìn náà ọlọ́mọ dáàbò bò wá níbi aburú àwọn ọ̀tá ó péjọ wọ́n máa pété pèrò wọ́n máa sọ̀rọ̀ ẹ̀ láìdáa kọ́dá nígbà míì wọ́n lè mú ọkọ̀ ẹlẹ́rẹ́ lógún nígbà míì wọ́n lè rán àwọn nǹkan sí ọ wọ́n jà nù burúkú àbáwọn èèyàn wọ́n máa ta wọ́n nìkan sẹ̀mí ẹ̀ lógbòdò àbẹ́ kan bá tiẹ̀ jẹ́ àbẹ́ kan dọ̀rọ̀ ẹrú ọ̀tá nínú èṣù náà àwọn àlejànú àtọ́mọ èèyàn wọ́n máa gbé ọ báyìí wọ́n máa gbé e jùlẹ̀ tó bá ti ní tàwídì Allah ló sọ bẹ́ẹ̀ ọlọ́run ní inna Allaha ọlọ́run bá ní ohun ọlọ́run yudafi'u anil ladhina amanu yudafi'u dáfà ó ní pé wọ́n máa wọ́n ṣe kíni wọ́n dáàbò bò ẹ máa ní wọ́n dáfà yẹn ni pé aburú ń bọ̀ èèyàn wá mú kíní kan kò jẹ́ ká burú dọ́dọ̀ ẹ̀ ọlọ́run ló ń fúnra àwọn ni òun nígbè fún màláíkà o inna Allaha yudafi'u anil ladhina amanu ọlọ́run láwọn tó bá gbọ́ ọlọ́run bá gbọ́ ọlọ́run bá ní èmi fúnra mi ní máa dìfẹ́ǹdì wọn
ní máa protect wọn. tó ẹja padà sí sọmọlì tàwídì o níta sọ níbẹ̀rẹ̀ yẹn òun ni ká lè mójútó àwọn ti mójútó ọlọ́run máa bá a ṣẹ́gun kọ́dà àwọn agbóhùn ní mọ̀ pọ́lọ́run bá a ṣẹ́gun. ẹ̀yin bàbá wa fawaidu tàwídì fil akhirah níparí ọ̀rọ̀ mi àǹfààní tàwídì tó bá dijọ́ al-qiyamah wọ́n ní àsìkò tó bá ń rí màláíkà kú mamma tafa'alay laqad qamat qiyamatuhu gbogbo ẹni tó bá fẹ́ kúre ó gbọ́dọ̀ kúre rí tawhid òun ló ní success nínú ìrìn àjò rẹ̀ tó wá láti jẹ́ wọ́n ti bí díjọ́ tí ó jáde láyé engineering ló ṣe medicine ló ṣe accountancy mutasi gbogbo ẹ̀ lọ rẹpẹtẹ nínú ayé olówó nìyẹn olówó àwọn yẹn mọ̀ ọ́ká oní certificate rẹpẹtẹ sáàrì po kúrè tàwíìdì ní success o ọlọ́run faman kana yarju liqa'a rabbih falya'mal amalan salihan ẹni tó bá fẹ́ pàdé ọlọ́run ọba ọ̀yà máa ṣiṣẹ́ dáadáa wala yushrik má jẹ̀mú ni bi ibadati rabbih ahada wọ́n ṣe bọ̀ pẹ̀lú ọlọ́run ọba wọ́n lọ káàbọ̀ anabi ni man kana akhiru kalamihi la ilaha illallah dakhala aljanna ẹni tó wá jẹ́ pé la ilaha illallah ló fi gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ tó dé gbàgbọ́ bẹ́ẹ̀ anabi ni yóò wọ aljanna o ló fi jẹ́ pé ẹni tó wá ní la ilaha illallah nígbà tí pọ̀ kakú tá ní la ilaha illallah la ilaha illallah la ilaha illallah òun náà wá ń wí ọ wá wí bẹ́ẹ̀ ó ti haqqaqa tawhidi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba anabi ni bẹ́ẹ̀ bá rọ́ọ̀mà aljanna tẹ́lẹ̀ ẹ ti rí kan ẹlòmíín náà kú tí ò wí tí ó ti wà aljanna àbẹ́ni tó wá wí ọlọ́run fi sàpọ́nlé rẹ̀ la ilaha illallah kìí tó bá pọ̀fọ́ kìí tó bá wí àyájọ́ kìí tó bá mú gèdè bọ́nú orí mọ́tò tí ń bọ́ lọ́kàn bá yásídẹ́ǹtì ó mú kan bọ́nú ó sì kú bẹ́ẹ̀ òun wọ́n dágbére nìyẹn. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àǹfààní àkhírà onáà ní najatu onáà ní nailu shafa'a ànábì ó sì pẹ́ gbogbo ẹni tí ọba kúlẹ̀ tàwídì níjọ́ tí wàhálà máa ṣẹlẹ̀ níjọ́ àlùkìyàmọ̀ tá máa sálọ tá máa sábọ̀ Ànábì ní asadu nasi bi shafa'ati ẹni inú àwọn tí ó ṣoríire jù náà àwọn èèyàn pẹ̀lú ìṣìpẹ̀ mi tí òfin ní wọná yawmal qiyamah níjọ́ àlùkìyàmọ̀ man qala la ilaha illallah khalisan min qalbi ó náà lẹ́ni tí ó wí la ilaha illallah ọ́ọ́dẹ̀rin lẹ̀ nínú ọkàn ẹ̀ tí ń ṣe ń jẹyọ nínú iṣẹ́ rẹ̀ ó wà ní ọkàn ẹ̀ kété pé tẹnu nìkan qalbihi ọkàn yẹn ni ọlọ́dẹ̀rin ọkàn yẹn ọlọ́run tó fẹ́ dájọ́ orí ọkàn yẹn Ànábì lóhun ó sì pẹ́ rẹ̀ pé ọlọ́run wọlá pé kò ṣẹbọ àbó ṣẹbọ ó ti túbá kò sí gbẹ́rẹ́ rí àbó ti ṣe ó ti túbá òun náà máa ń lọlé ológun máa mọ́ ẹjọ́ ìyáálé rẹ̀ lọ àtìyàwó ẹ̀ àmọ́ kò ti lọ mọ́ ó ti túbá ẹni tí ò sí bàtẹ́ tó túbá bákan náà ni wọ́n lọ́dọ̀ lọ mọ́sá ìṣìpẹ́ wọn o ọlọ́run ni ìrà Ànábì ọní kí n fi wọ́n sáà jẹ́nà gbọ́ àwọn sẹ́ẹ̀bù tó kù tí wọ́n ṣe kí n parẹ́ ọlọ́run dẹ̀ parẹ́ yẹ́dẹ̀ wọ́n náà lè jẹ́nà nínú àwọn àǹfààní ẹ̀ nínú àwọn àǹfààní ẹ̀ náà ní an-najatu min al-khulud fi an-nar àwọn míì wá ní iṣẹ́ ẹbú wọn tóbi débi pé ọlọ́run ọba aláwọ̀ dájọ́ ọ̀nà fún wọn tàwíìdì wọn ò sì bàjẹ́ àmọ́ iṣẹ́ ẹbú yẹn ó lágbára ọlọ́run ò fẹ́ríjì wọn ìṣìpẹ̀ Ànábì ò lépa bá wọn sọ pé iṣẹ́ ẹbú náà lágbára jura wọn lọ wọ́n ní tí wọ́n bá wọ ọ̀nù náà tán wọ́n bá wọ ọ̀nù náà an-najatu min al-khulud wọn ò ní bẹ́ẹ̀ lẹ́gbẹ̀rẹ̀ ọlọ́run bá aláwọ̀ ní kí àwọn màláíkà wọn ní akhriju man qala la ilaha illallah ẹ mú jáde nínú náà gbogbo àwọn tí wọ́n gbàgbọ́ ní tàwíìdì ẹ mú jáde nínú náà àyà yẹn ni ó ń túmọ̀ pé inna Allaha la yaghfiru an yushraka bihi inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika ọlọ́run lọ́wọ́ ní fìdí ẹni tó bá kú lérí ẹbọ àmì tó bá kú lérí ẹ̀ṣẹ̀ mi tó bá wò wọn Ọlọ́run yóò fèrè jì òun ti bá ṣàfà Ànábì lọ ẹni tí kò bá wù kọ́ yóò wọ̀ náà àwọn yóò padà jáde nínú náà yẹ bó ṣe òkè ẹ̀ṣẹ̀ náà tó nínú gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́yìn máa ń dáná yìí. àyà yìí jẹ́ àmà pàtàkì bí tàwíìdì ṣe tó wípé èèyàn ní tàwíìdì kọ́ mọ̀ padà wà lìjánà yóò padà wà lìjánà sáni ó lè wá wọ̀ níbẹ̀rẹ̀ ó sì lè lè bá wọn bẹ́ẹ̀ àmọ́ ìta wọn bẹ́ẹ̀ lọ ní pé ọlọ́run kọjá wọ̀ níbẹ̀rẹ̀ kọ́lọ́mọjà lọ lè bá wọn bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó wà lọ lè bá wọn lálìjánà nítorí ní pé yóò wọn ní kó tó wọ àlìjánà ẹ̀ṣẹ̀ tó mú wọn ná tó fi lè jáde kó nù ná kì í ṣe bọ́ tàwíìdì lè kankan ṣe
al-khuludu fil janna ìtọ́ wa parí pàpàǹbarì bẹ̀ òun náà ni alìjanna ọlọ́run ni wa'ada Allahu lil-mu'minin ọlọ́mọsá fi mínà sáàrin wọn ọlọ́mọsá fi wọ́n náà sáàrin wọn ọlọ́run ni mo sàdéhùn fún gbogbo àwọn olùgbàgbọ́ òdodo wal mu'minati lọ́kùnrin wọn àti lóbìnrin wọn ẹ̀yin yà wá sẹ́gbọ́ báyìí ọlọ́run bá ní al-mu'minin àwọn ọkùnrin wọn wal mu'minati àtàwọn obìnrin wọn jannatin alìjanna tajri min tahtiha al-anhar aljanna tí àwọn odò oríṣiríṣi ọmọ sàlábẹ̀rẹ̀ khalidina fiha ọlọ́run bá ní wọ́n máa bẹ́ẹ̀ lọ gbére wa masakina tayyiba ọlọ́run ni mo ti kọ́lé tó dá síbẹ̀ fún wọn wa masakina tayyiba ọlọ́run ni mo ti kó àwọn nǹkan tí èèyàn máa rí tó ní èèyàn máa ń dùn nínú ilé mo ti sẹ́tì kalẹ̀ fún wọn fi jannati adin fi jannati iqama aljanna tí wọ́n débẹ̀ tí wọ́n ní kún bẹ́ẹ̀ máa ní o wa ridwan minallahi akbar ọlọ́run ní ìpapàǹbarì ní pé mo wá yọ́nú sí wọn dhalika huwal fawzul azim ọlọ́run máa ní èrè tó tóbi ní wọ́n jẹ́ àwọn tí wọ́n gbọ́ ọlọ́run bá gbọ́ àwọn ní tawhidi tàbá wà lálẹ́ janna ọlọ́mọsá fi mí náà sáàrin wọn ọlọ́mọsá fi wọ́n náà sáàrin wọn ìyàwó mi àwọn ọmọ mi àwọn ìyàwó mi àwọn ọmọ àwọn ẹbí mi ọlọ́mọsá fi àwọn náà síbẹ̀ àwọn fámìlì tí yín náà ọlọ́run mọ́jọ́ wọ́n gbẹ̀yìn bẹ̀ àwọn àfáwà àwọn tí wọ́n kú lórí la ilaha illallah ọlọ́mọsá fi wọ́n síbẹ̀ gbogbo àwọn tí wọ́n bẹ láyé tí wọ́n tí ì kú tí wọ́n sì ń bẹ lẹ́rìí ṣẹ̀ṣẹ̀ ọlọ́run tí wọ́n tú wá kán tó lọ gbogbo àwọn ẹbí wa àwọn ará ọmọ ìyá wa ọ̀rẹ́ wa ọlọ́mọsá tí wọ́n tú wá kán tó lọ ẹ̀rí tó dójú ń bẹ̀ tàbá wà nínú àlùjánnà yìí ọlọ́mọba aláyọ̀ wa ní sẹ́fẹ́ rí mi la ilaha illallah ọba tá ń sin látijọ́ yìí táàrí ọba tá ń pè látijọ́ yìí tí ń dá wa lóhun táà sí kíní ẹ̀hìn táàrí ọba tí ń bí abùkátà wa ní gbogbo ògbà táàmù ọba tí ń kẹwa ọlọ́run ní sẹ́fẹ́ rí mi ọlọ́run wa ní kalla innahum an rabbihim yawma idhin lamahjubun ọlọ́run ọba ní gbogbo àwọn tó bá kú sí kèfèrí tí wọ́n ní tàwhídì ọlọ́run ọba ní máa fi gàgá sáàrin mi àti wọn àní rí mi wujuhun yawma idhin nadira ila rabbiha nadira àwọn ojú kan bẹ tí ó tutù jọ náà àwọn ojú olùgbàgbọ́ òdodo tí wọ́n gbọ́ ọlọ́wọ́ bá gbọ́ tí wọ́n ní tawhid ọlọ́wọ́ bá ní ojú náà wọ́n máa rí ọlọ́wọ́ bá wọn báyìí ọlọ́wọ́ sọ fi àṣúná wọn tí ó gbádùn pẹ̀lú rírí ọlọ́wọ́ bá wa ọlọ́wọ́ bá alákọ̀ọ́mọ́sí wa lọ́mọ aná ọlọ́mọdé àwọn ọ̀nà kátó wal janna àbẹ̀ ọlọ́wọ́ bá fún gbogbo wa ìmánì wa kọ́lọ́mọdé ọyẹ tawhid wa kọ́lọ́mọdé ó bàjẹ́ gbogbo tí ń ba tawhid jẹ́ ọlá ni o ọlà ni o àdánwò ni o àárẹ̀ ni o ọlọ́mọdé ọba ìmánì ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ ọlọ́mọdé ìmánì wọ́n bàjẹ́ bá a ṣe rúre yìí ọlọ́mọdé jà sọ̀rí ọlọ́mọdé jà láti bọ̀ tọ́tọ́ dáa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون.